Èmi kò lè ṣe, èmi máa yin Olúwa o. Èmi kò lè ṣe, èmi máa yin Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe, èmi máa yin Olúwa o. Hallelujah. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, depending on ibi tẹ́ ẹ bá wà. God bless you all. Mo tún gbede lénìí. A lè wà ní kitchen, bóyá ní yàrá la wà, bóyá ẹnu iṣẹ́, bóyá pálọ̀. That reminds me. Pálọ̀. Nígbà tá a wà ní kékeré, pálọ̀ là ń pè pálọ̀. Tó bá dẹ̀ tún dìgbà kan náà bá dé náà bá ní kì í ṣe pálọ̀ mọ́ pé living room ni. Living room, you know. Níbo ni ò kí ń ṣe living room nínú gbogbo ilé ẹjọ́? Ṣé mọ́mì tó jí sí kitchen láàárọ̀ tó ṣe bí 2 hours fún breakfast, tó ṣe bí 3 hours fún lunch ní kitchen, tó ṣe bí 2 hours fún dinner, ṣé ibẹ̀ yẹn ò tí di living kitchen báyìí? Àbí yàrá tó yẹ pé wàá sùn 6 hours lálẹ́, wàá lọ síbẹ̀ bóyá lọ́sàn-án bíi 2 hours, ó ti di 8 hours. Ṣé bẹ́ẹ̀ yẹn ò kí ń ṣe living bedroom? Ó ní pé ilé ayé tá a wà yìí gan is a living world. Bàbá ní ká gbọ́, èèyàn kan á kàn dìde á kàn decide pé nǹkan délé yà á máa jẹ́ nìyẹn. Anyway, mi ò blame wọn. Ìgbà tí ó ti jẹ́ pé Ọlọ́run ti fún wa láṣẹ yẹn, wọ́n ti sọ fún Ádámù gbà yẹn pé kó sọ àwọn ẹranko yẹn lórúkọ. Bíbélì dẹ̀ fi yé wa wípé gbogbo nǹkan tó sọ wọ́n ni wọ́n ń jẹ́ lénìí. So èèyàn kọ́kọ́ dìde náà ló sọ pé pálọ̀ ìṣe pálọ̀ mọ́ living room. So living room world la wà o. Ẹ kú ayé yìí, a kú gbádùn living world.